kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé aṣeyín lọ́ba fún àánú àti ojú rere ńláńlá láti rí ọjọ́ tí ó kẹ́yìn nínú oṣù àṣepé. A gbé yín ga nítorí tí ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ oṣù yìí ní ayọ̀ ẹ sì mú wa parí rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ọ̀pọ̀ omi ló sàn kọjá abẹ́ afárá ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ìyìn àti ọlá ni forúkọ yín Ọlọ́run wa. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere òkè ajé olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ 21 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àṣẹ onígbàgbọ́ a mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 19. Lúùkù orí 10 ẹsẹ̀ 19. Kíyèsí, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá, kò sì sí ohunkóhun bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 6 dé 7. Éfésù orí 2 ẹsẹ̀ 6 dé 7. Ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù, pé ní gbogbo ìgbà tí ń bọ̀ kí ó bá lè fi ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó ti fi pe èrè kọjá hàn nínú ìṣe rẹ̀ sí wa nínú Kristi Jésù. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Hébérù orí 11 ẹsẹ̀ 1. Ó sọ pé nípa ọ̀rọ̀ rẹ̀ ni a dá ayé láti ọwọ́ Ọlọ́run. Ẹ̀mí ni Ọlọ́run. Ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 24. Ohun gbogbo tí o sì rí nínú ayé yìí wọ́n ní gbòǹgbò wọn nínú ẹ̀mí. Gbòǹgbò igi jẹ́ ohun tí yóò sọ ipò tí igi yóò wà. Torí náà bákan náà ẹ̀mí ni yóò sọ bí ara rẹ̀ yóò ṣe rí o. Fún àpẹẹrẹ nínú ìwé Ẹ́kísódù orí 14 ẹsẹ̀ 16. Mósè na ọ̀pá rẹ̀, òkun sì pínyà. Tí o bá ní kí a wò ó, òkun kò lè pínyà nípasẹ̀ nínà ọ̀pá lásán sí i. Agbára kan ní láti wà tí ó ṣiṣẹ́ lórí òkun. Agbára náà sì ni ohun tí ó pín òkun náà níyà. Ní báyìí, nígbà tí o bá wo ẹni tí ó na ọ̀pá pé ènìyàn ni ẹni náà, a jẹ́ pé ó gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú gbòǹgbò ohun gbogbo ní ayé láti darí òkun, àti pé ìbáṣepọ̀ náà ní pẹ̀lú Ọlọ́run. Gbà mí gbọ́, tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kò sí ohunkóhun ní ayé tí o kò ní lè darí. O ní àṣẹ kíkún lórí ohun gbogbo nítorí orin Dáfídì orí 140 ẹsẹ̀ 6 wípé Ọlọ́run ni ìwọ. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, a fẹ́ ní ẹ̀kọ́ Bíbélì ní ilé ọ̀jọ̀gbọ́n kan ní Yunifásítì Ìbàdàn, ṣùgbọ́n òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀. A pọ̀ gan-an débi pé yàrá ìgbàlejò kò lè gbà wá. Torí náà mo lo àṣẹ mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti pàṣẹ kí òjò náà kó dá. Òjò dá o, a sì ṣe ẹ̀kọ́ Bíbélì wa. Kò pẹ́ lẹ́yìn ìgbà tí a parí, àwọn ẹlòmíràn dé. Ó yà wọ́n lẹ́nu láti rí i pé òjò kò rọ̀ nínú ọgbà ọ̀jọ̀gbọ́n. Nítorí ìdí tí wọ́n fi pẹ́ ni wípé òjò ń rọ̀ níbi gbogbo yíká gbogbo ọgbà ilé ìwé. Ní kété tí o bá ti di ọmọ Ọlọ́run, o ní àṣẹ lórí ohun gbogbo tó ní gbòǹgbò rẹ̀ nínú ẹ̀mí. Ìwọ ní àṣẹ lórí gbogbo ohun tó ní gbòǹgbò rẹ̀ nínú ẹ̀mí. Lára wọn ni ojú ọjọ́, àwọn ohun ìṣẹ̀dá tó yí wa ká, àwọn ẹ̀mí èṣù. Tí o bá wà lára ìdílé Ọlọ́run, ọba ni ọ́ o. Níbi tí ọ̀rọ̀ ọba bá sì wà, agbára wà níbẹ̀ pẹ̀lú. Ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 4. O gbọ́dọ̀ kíyèsí ẹ̀wẹ̀ pé tí ẹnìkan kò bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tó sì gbìyànjú láti lo àṣẹ Ọlọ́run, yóò ṣẹ̀sín gẹ́gẹ́ bí àwọn ọmọ Skefa. Ìwé Ìṣe Àpọ́stélì
orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkàndógún. O tún gbọ́dọ̀ kíyèsí pẹ̀lú pé ohunkóhun tí o bá lo àṣẹ rẹ̀ fún láti sọ, ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run o. Ìlékílé tó bá yapa sí ara rẹ̀ kò ní lè dúró. Ìwé Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, ìwọ yóò hùwà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ bàbá rẹ. Kókó ọ̀rọ̀ ìṣe. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ohun tí o fẹ́ sínú ayé rẹ àti ohun tí o kò fẹ́ kí ó jáde kúrò nínú ayé rẹ. Ẹja sọ pé bàbá mi, àwọn ohun tí mo fẹ́ leléyìí: ìbùkún, àṣeyọrí, ọrọ̀, agbára, àṣẹ, iná, ojúrere, àánú, oore ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olúwa, gbogbo àwọn ohun tí mo kò fẹ́, ẹ̀ṣẹ̀, Olúwa mú kúrò nínú ayé mi. Ọlọ́run yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment nípa ẹ̀, ẹ máa share ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.